K1 the ultimate ni ọ̀rọ̀ Alhaji Wasiu Ayinde Marshal. Àdéhùn tí àwa bọ́lọ́run ṣe ni pé ibi tí wọ́n bá ti ń fẹnu yẹpẹrẹ àwọn èèyàn kan ibẹ̀ àwa yóò sì máa gbìyànjú láti máa fi ẹnu tiwa bá wọn wá ọ̀nà àbáyọ. Kó tó di pé bóyá a lọ sí orí ọ̀rọ̀ Alhaji Wasiu Ayinde Marshal, àwọn nǹkan kan bẹ tí màá fẹ́ kí àkọ́kọ́ yà sí DJ Babji. Bàbá mi wà pẹ̀lú. Èyí tó jẹ mọ́tò Alhaji Wasiu Ayinde Marshal kó tó di pa àtẹnubọ̀ àlàyé yẹn lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ kí n kọ́kọ́ ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀. Àkọ́kọ́ òun ni pé ní nǹkan bíi ó ń lọ bí ọdún kan sìn, a gbọ́ láìfù kan tó jẹ́ stage performance Alhaji Wasiu Ayinde kan tán kọ́ ọmọ ti bọ̀ wálé o ọmọ ti bọ̀ wálé. Ojú agbo yẹn la rí pé arábìnrin kan bẹ tí wọ́n ń pè ní Bisola Badmus Ọ̀ṣun. Ó dàbí àbí síbẹ̀ náà ni ó dàbí Bisola Badmus ni wọ́n ní olè òṣèré orí ìtàgé ni wọ́n ní wọ́n bímọ kan fún K1 the ultimate. Ìgbà tí àwọn náà bọ́ sórí íńtánẹ́ẹ̀tì ńgbà yẹn tí wọ́n sọ pé mo bímọ fún kò gbọ́ ọmọ lọ́wọ́ mi ó fi àjẹ mi tán sáàbù ẹkún gbà á. Ẹ dẹ̀ mọ̀ páwọn èèyàn kan bẹ tó jẹ́ pé ṣe tiwọn kan báyẹn lórúkọ jẹ́ ni. Àwọn abúlódì fẹ́ lójú. Blogger náà dẹ̀ dúró pé blogger lòun. Ibi tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ó bá ní àròjinlẹ̀ bá ti ń ronú pé ẹ ń táṣìírí ẹ̀ fẹ́ tú yìí, ẹ jẹ́ kí n wá ọ̀nà tí mo lè gbà láti fi bò láṣìírí. Iṣẹ́ ti blogger ni wípé ẹ ń táṣìírí ẹ̀ bò gan, ọ̀nà táṣìírí rẹ̀ ó fi tú àwọn fẹ́ tú. Meanwhile àwọn náà bímọ, wọ́n bímọ. Ẹ̀yin pọ̀pọ̀lọpọ̀ ọmọ tó bá ń jẹ ìyà ìmọ̀dí kò ní mọ̀ pé bóyá bàbá àwọn àbí ìyá àwọn náà ti fọwọ́ fa wàhálà fún wọn. Nígbà tí èèyàn bá dúró tó ní blogger lòun, tó ní iṣẹ́ tóun máa ṣe ń tòun ni pé ó máa táṣìírí èèyàn. ó yẹ̀yẹ́ ìgbésí ayé èèyàn lórí afẹ́fẹ́. Ẹ̀yìn májì tí ọ̀bàjẹ́ pòpin ayé ti ń dé, kó jẹ́ pé iṣẹ́ tí táwọn gbé dání òun ni pé iṣẹ́ lè wòlé ṣe blogger ni àwa máa ń ba ayé àwọn èèyàn jẹ́ ni. Àmọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti máa ń sọ Alhaji. Àwọn ò wá rí gbọ́ àwọn ń ba ayé èèyàn jẹ́, àwọn bìlíìfù pa àwọn òṣìṣẹ́. Àmọ́ àdúrà ẹ̀yọ̀ kan mo máa ń gbà. Òótọ́ mà ní ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn. Ẹ̀yin náà lè máa ń sọ. So lójú tí wọ́n iṣẹ́ làwọn ń ṣe. Iṣẹ́ ló ń ṣe. Torí tabaníkà wò dáadáa Alhaji. Irú àwọn blogger yẹn bẹ́ẹ̀ yẹn sìn. Ẹ̀yẹn wá sọ fún wọn pé kí Ọlọ́run ọba kó san fún ẹ. Gẹ́gẹ́ bí iṣẹ́ owó ẹ̀. Ṣé wọ́n máa ṣàmì? Wọn ò ní lè ṣàmì yẹn dáadáa. Àsìkò yẹn náà máa wá yí ojú padà sí pé irú èpè wo lẹ́yìn iṣẹ́ fún mi. Tàbí bí ó ṣe ń ṣe sí àwọn èèyàn tẹ́ ń bá lórúkọ jẹ́ yẹn, wọ́n máa ṣeré ìlú àwọn ọmọ ẹ̀. Alhaji ẹ̀yin ẹ ti jẹ́ kó tóbi jù. Ok, ó ti gùn jù. Irọ́ ó ti wúwo jù. Ẹ máa sọ fún ẹ pé ní simple way kórí fún ẹ àtàwọn ọmọ ẹ. Kórí fún ẹ yẹn àlọ́nu báíbù ni. Ok, iṣẹ́ tó ń ṣe yìí. Ok, kọ́lọ̀ fi san ẹlẹ́sàn. Kọ́lọ̀ fi san ẹlẹ́sàn tó kọ́ ó tún ti wúwo jù. Ó tún wúwo náà. Iṣẹ́ tó ń ṣe yìí. Ọmọ ẹ náà á rí ẹni tó máa ṣe gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe yìí. Wọ́n á ṣe bẹ́ẹ̀ fọmọ ẹ. Àtàwọn ẹbí ẹ. Nígbà téèyàn mu àgbo tó korò ni kò ní lè ṣàmì àdúrà. Àdúrà ni. Ó ń kára mi rá. Yóò wá di túnde bẹ́ẹ̀ nígbà yẹn. Torí pé àmì ẹ̀ ṣòro ṣe fún wọn. Ibi tí mò ń lọ ni pé nígbà tí Bisola Badmus yẹn jáde, àwọn èèyàn kan wọ́n blame ẹ̀ pé nígbà tí ó jẹ́ pé ẹlẹ́bímọ fún yàn, ó ti máa ń sọ tipẹ́ pé ọkùnrin tí ò bá sọ fóbìnrin pé kó lóyún, tó bá kàn lóyún ó kàn máa dọ́mọ tó ni, because majority ọkùnrin wà ẹ̀ pa ní individual differences. Majority ọkùnrin wà tó jẹ́ pé ó nífẹ̀ẹ́, but ìfẹ́ tó ní sí ẹ kò lọ síbi pé kó bímọ fún. Ó lè jẹ́ pé látàrí wípé ó níyàwó àtàwọn ọmọ ńlé. Ẹ dẹ̀ ń pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ojú wọn ò gbé bì kan. Tí wọ́n bá dẹ̀ ti mọ̀ pé kò fẹ́ kó bímọ fóun DJ Babji, kí ló yẹ kóbìnrin yẹn ó ṣe? Ṣé wọ́n yẹ kó sá fọ́kùnrin bẹ́ẹ̀? Kó dẹ̀ lé dànù, kọ́rọ̀ dẹ̀ parí síbẹ̀. Àmọ́ ó torí pé bóyá celebrity ni òun tẹ̀lé káàkiri, ó ṣàn lọ́mọ, ó wá pè pé ó ti lóyún, ó lóun ò fẹ́ oyún. Lóòótọ́ kìí ṣe nǹkan tó dáa kéèyàn máa ṣẹ́yún, but ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò rò bẹ́ẹ̀. Ó wá lóun ò fẹ́ oyún nìyẹn, ìwọ dẹ̀ mú oyún, ó dẹ̀ bímọ ra. Ìpè ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé ṣebí tí bá ti bímọ tán ṣebí yóò gbà. Ó bímọ tán, ẹni tó tiẹ̀ máa ń bí sí, ó lóun ò ráyè, òun ò fẹ́ oyún.
ó wá ra ọmọ mọ́ra títí tọ́mọ fi pé bóyá bíi 17 or 18 ó wá lẹ́nu yẹn fìyà jẹ ṣé ìyàwó ilé ẹ̀ ní wọ ni ọ fi ọ sílẹ̀ ni gbogbo àsìkò yẹn ó yẹ kọ́pọ̀lọpọ̀ obìnrin máa fúnra wọn ní sense pé ọkùnrin tẹ́ ẹ bá ti mọ̀ pé kì í ṣe pé ó fẹ́ fẹ́ yín sílé tẹ́yìn òde rẹ̀dí láti máa dọ́mọ tọ́ ẹ má wulẹ̀ tẹ̀lé irú ọkùnrin bẹ́ẹ̀ débi pé ẹ̀yin máa rò lọ́kàn yín pé ẹ fẹ́ foyún dè mọ́lẹ̀ tóbi bá ti rò pé ó fẹ́ foyún dè ọkùnrin mọ́lẹ̀ ẹ̀sìn àbí ẹ̀tẹ́ lobìnrin bẹ́ẹ̀ ń wá ok ó ṣẹlẹ̀ sí Bísọ́lá Badmus ẹ wo iye ọdún ó tẹ̀tẹ̀ ló fẹ́ rán máa dìgbà yìí tán ni ó ní mental problem mo dẹ̀ mọ̀ pé látàrí bóyá gbogbo nǹkan tó ń rò náà ló fà á àmọ́ fortunately fún bóyá látàrí àwọn èèyàn kan ṣé èèyàn kan tí wọ́n ṣàfihàn tàrìtàrì kan after so many years tí wọ́n ṣàpadà rẹ̀ tó bá wọn bá Wàsíù sọ̀rọ̀ tí Wàsíù fi gba ìyẹn ọ̀pọ̀lọpọ̀ ti rò pé Ọlọ́run jẹ́ ká tó rírú ẹ̀ mọ́ DJ Babji bàbá àfi bí àtúnṣe gbọ́ tuntun tó ṣe jáde arábìnrin kan ẹ̀yin náà ṣe ẹ̀yin ọ̀gbọ́n arábìnrin míì tó ti wá jáde báyìí ǹjẹ́ kí ló tó ṣẹlẹ̀. aládé òun ló ń fún Wàsíù. òun náà tó lóyún fún Wàsíù ló ni bá tán. òun dẹ̀ ti bímọ fún un ìbí jẹ́ bóyá ọmọ tuntun náà ń sọ ni ọmọ yẹn náà tábà tó wò yẹn náà òun náà tó máa dàbí between 16, 17, 18 ìyẹn tó jó obìnrin nìyẹn DJ Babji kì í ṣe tọkùnrin. kìrì tó ṣe tọkùnrin yẹn mọ́ ti gbà yẹn egbètìrẹgbẹ bí àṣà yín egbètìrẹgbẹ tuntun míì tó ti jáde bíi 2 days ago kí ni nǹkan tó náà tó fẹ́ wá sọ àwọn náà tó ní àwọn lóyún fún Wàsíù àwọn náà lọ́ máa ṣe ẹ̀wọ̀n kan wọ́n náà lọ́ máa bá ṣe pedicure ẹsẹ̀ rẹ̀ pé mọ́ wọn kọ́kọ́ ṣe ṣọ́ọ̀bù àwọn ńgbọ̀ yálà àwọn sọ di home service mo dẹ̀ rántí ẹ̀yin náà rẹ̀ rìn. alájú mo gbọ́ yìí. ó ní sọ ni onígbà tó ṣọ́ọ̀bù àwọn náà kọ́kọ́ máa ń wá onígbà tó wá yá òun wá lọ mọ́ bá wọn ṣe nílé òun wá rẹ́ńdà home service fún un. ṣọ́ọ̀gà mọ̀ sí. òun náà tiẹ̀ lọ́gá rẹ̀ àṣà àtìgbà yẹn. ẹ wá wo bí tá à ń lọ ní pé ńgbà kan tí a wà lé kíw àwọn Christian náà máa ń sọ̀rọ̀ yẹn wọ́n ní ibi tí ọkùnrin àtobìnrin nìkan bá ti jọ wà ní home service irú táyì sọ yẹn àbọ̀ méjèèjì nìkan jọ ní privacy nínú yàrá kan ẹ̀kọ́ tó fi kọ́ wa ni pé èṣù ló máa sì kẹta wọn ní táìmù yẹn. kò má ta ń tọ́ ń ka. bóyá kóra lọ gbé dání tó ń tọ́ bàbí báìbù bàsì lọ gbé dání. kò gbọdọ̀ jẹ́ sínú yàrá náà kẹ́sì lọ́ka báyìí. ẹ ní wọ́n fẹ́ quiet jẹ́mọ̀ wọn. ẹ náà ní èṣù yọjú sí wọn. èṣù yọjú sí wọn àbúrò kí wọn. àbúrò àwọn tó ń ṣe. èyí tó ń fẹ́ contribute náà ló ń contribute mo dẹ̀ láìka ọ̀rọ̀ tẹ́ ẹ sọ kó jẹ́ Kùránì lèyẹn fẹ́ kà tó wá ti di pé ọkùnrin àtobìnrin fẹ́ lọ ka Kùránì nínú yàrá. ẹ̀wọ̀n fariwo ni. ẹ náà ló yí fi ṣẹlẹ̀ àìsáriwo náà ló yí fi ṣẹlẹ̀. torí jẹ́mọ̀ tí wọ́n bá ń ka ẹsẹ̀ bíbélì kan. kódà wàá jẹ́ pé ẹsẹ̀ bíbélì náà ni. kó já pa bíbélì kan. tó bá jẹ́ pé ọ̀nà inú yàrá ni wọ́n ti lọ kà á inú yàrá ariwo ọmọ tuntun náà lè fi ariwo tó fún ọbọ̀lé ayé síbẹ̀ bọ́ tó ṣe pariwo bá tó délé ayé ló tún máa pariwo. now ó wá ló mọ render home service ẹ pé anything ẹ̀dẹ̀mọkùnrin ilé tí mo sọ kò ṣe pé Aláàjì Wasiu Àyìndé ni wọ́n nìkan nínú ẹ̀ ṣẹlẹ̀ sí. ó ń ṣẹlẹ̀ sọ́kùnrin káàkiri. tí ó bá jẹ́ pé ọkùnrin tó bá mọ tó ń ṣe tí ò dẹ̀ fẹ́ kí irú ẹ̀ ó ṣẹlẹ̀ ni mò ń sọ o ṣe gẹ́ẹ̀tì sí tọrọ ọkùnrin tó bá sọ pé bóyá òun pé tán ó kàn tara ẹ̀ jẹ ni ọlọ́mọ ṣe wá ní mẹ́kútúrú tàbólúndù tí ọkùnrin bá mọ̀ kó òun fẹ́ rú nǹkan yẹn kò ní fi ààyè ká wá máa fún ní home service anything sílẹ̀ ẹgẹ́ díje bá ẹ wo àwọn tó máa ń ṣe massage ẹ lọ sí ṣọ́ọ̀bù wọn gan orí ọ̀fẹ́ pé èrò pọ̀ ọkàn yìí ò ní lọ síbi tí ò dáa ọkàn tẹ́ tó ń bá yín ṣe náà ò ní lọ síbi nǹkan tí ò dáa bọ̀kẹ́ wá ní ká wá ṣe massage fún yín home service ṣe tíkẹ́ẹ̀tì kí ni mo sọ àwọn òótọ́ ọ̀rọ̀ mi wà tó jẹ́ pé bó máa ń dàbí ìsọkúsọ bí ìsọkúsọ kankan ló ṣe máa ń rí so ibi home service yẹn ibẹ̀ ni aṣáà gbọ́ story yẹn dé òun ò sọ lọ síwájú mọ́ ó ní lédè kan ṣá ṣe é pé home service ni ó ń ṣe ibi tọ́rọ̀ kan parí sí ni pé létà ló ń wá lóyún fún wọn so bí home service ṣe padà di oyún ṣe é pé ẹnìkan kan ò mọ̀ yẹn mọ́ so ó ní létà ni òun wá lóyún fún wọn ìgbà tó ń dẹ̀ lóyún fún wọn òun wá sọ fún wọn ó ní wọ́n wá sọ pé àwọn ò ní interest nínú oyún yẹn
tó máa wá fóun lówó tó máa lọ fi yọ ṣùgbọ́n gbà tó ń dúró títí òun ò rí lòun fi yọ oyún yẹn ẹjọ́ kápẹ́ tó jẹ́ pé oyún kò yọ oyún lóòótọ́ ni ṣé kò ní yọ fúnra rẹ̀ alájì ṣùgbọ́n láà pé òun náà fẹ́ fi pamọ́ wọ́n fẹ́ lóyún fún Wàsíù ebi tó bá kápọ̀ ta fún Wàsíù ni ṣé yóò gbọmọ jáde mọ́ ṣùgbọ́n olóríire náà ni gbogbo èèyàn bá tó nítorí àwọn máa ń dùn mí ni pé àwọn ọmọ tí wọ́n máa ń bí yẹn ni wọ́n máa ń fi ń kó bá torí àwọn ọmọ bẹ̀rẹ̀ sí ní sunkún ẹ̀wọ̀n ní bàbá mi kọ̀ mí sílẹ̀ bí yẹ́ ẹ̀ léèrè pé ṣé bàbá ẹ fẹ́ ni díje bàbí bàbá bí yẹ́ ẹ̀ léèrè pé ẹjọ́ ṣé dáàdì láwọn fẹ́ fẹ́ yìí ni kí ló dé yìí náà fi lóyún fún wọn ṣùgbọ́n tọ́mọ bá ti délé ayé dandan ni kí gbogbo yẹn fẹ́ ṣàánú ọmọ torí tọmọ yẹn ni kí àwọn ọkùnrin tí rẹ̀ bá ṣẹlẹ̀ sí tọmọ yẹn ni kí wọ́n wá máa wò àwọn ìyá yẹn nígbà tó bá ti rò pé ṣebí tí bá ti bí fún yóò ṣàgbà lọ́jọ́ iwájú tó bá rò pé yóò dáa fún nítorí tó bá bàjẹ́ fún gan ó mọ ní gbé ọmọ lọ sọ́dọ̀ ẹ̀ mọ́ DJ Babji ọ̀rọ̀ K1 The Ultimate tó ń gbé káàkiri nìyẹn o ọmọbìnrin míì ló jáde tó náà tó gbé ọmọ yìí níta tó gbọ́ rè àtúmọ̀bọ̀ yẹ́lómi tó wà ń kọ́rọ̀ tó náà máa rò pé tó bá tó ti gba eléyìí tán òun náà tó ń gbé tòun bọ̀ kátẹ́gùn fẹ́ sí ẹ náà kátẹ́gùn fẹ́ sí lẹ́yìn ọmọ ti bọ̀ wálé tá a ti jóde àti jóde yẹn tán jóde ó sì ti tán síbẹ̀ àtúnfi bí ẹ̀ẹ́dùnmọ́ ẹ̀yin náà máa ń play torí mi náà láìkí àárín yẹn bọ̀ wálé wọ́n ọmọ ti bọ̀ wálé ọmọ mẹ́tò ti wálé o ìtò wa ń yà mí lẹ́nu mọ́ ọ̀rọ̀ yẹn kẹ́yà fífú stọ̀pù sí o kẹ́yà ìjà fífú stọ̀pù ẹ wo ẹgbẹ́ bá wa ṣí àfídíò ìdàdà kálájú àṣà ìdìkan kọrin yẹn jáde ó jọ bí eré ni o mímì ẹjọ kálájú àṣà ìdìkan yà kọrin yẹn jáde pé ẹ yà fífú stọ̀pù sí o ẹ yà fífú stọ̀pù sí ọmọ kọkọ ò gbọ́dọ̀ wálé ọmọ kọkọ ò gbọ́dọ̀ dọ́dọ̀ mi mọ́ àìjẹ́bẹ̀ ìbẹ̀bẹ̀ òwe bá gbogbo yín yá a máa jà kí ló dé torí mo mọ̀ pé nísìnyí lásìkò ọmọ ti bọ̀ wálé kò ṣe tó ń gbé èdè míì tó ti pé bọ́bá tó bàbá míì tó ti tẹ̀lé ibi tá à ń lọ ń bẹ ẹ̀kọ́ tó wà ń bẹ òun ni pé tí obìnrin bá wà ọkùnrin tẹ́ bá ti tẹ̀lé tẹ́ ẹ rí pé kò ń ṣe tó lè díjìbà ebọ́kùnrin ló máa ń wá ìgá kò máa bẹ obìnrin pé jọ lóyún fún mi tẹ́ bá ti rí pé ọkùnrin fún yín látìtúdù pé kò ní dírẹ́sì inú kẹ́ ẹ lóyún fún un kẹ́yìn dẹ́bẹ̀ pé kò ń ṣe pé ẹ ti bímọ tán ṣé àbẹ̀ díjìbà ọ̀tọ̀ làwọn tó ti bímọ tán tó jẹ́ pé bóyá àwọn náà wọn nídìí ọmọ mọ́ ṣé ẹ mọ̀ pé wọ́n lè máa tẹ̀lé ọkùnrin yẹn lọ òun náà lérò pé òun náà kúkú nídìí ọmọ mọ́ bọ́ ìwọ tó wà lójú iná pé ìwọ ṣẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ ìgbésí ayé ó ṣẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ sí ni máa bímọ ni bọ́ bóyá látàrí pé ọkùnrin tó ń tẹ̀lé òun ti níyàwó tiẹ̀ happily married báwọn ọkùnrin ṣe máa ń pè é àtàwọn ọmọ ilé ó wá rí i pé òun ò nídìí ìyàwó bèlè tà sí ọmọ girlfriend ló need tí wọ́n bá rí pé ò lè ṣe girlfriend onítọ̀hún ẹni tí wọ́n máa fẹ́ sílé lòun wá ẹ̀yin obìnrin ẹ̀dẹ̀ kúrò lọ́dọ̀ ikú ọkùnrin bẹ́ẹ̀ ẹ má tẹ̀lé tó rárá àwọn obìnrin tó jẹ́ pé àwọn náà wọn wulẹ̀ nídìí marriage wọn náà kàn fẹ́ tí wọ́n jọ máa tẹ̀léra wọn lásán ni bọ́ ìwọ tó mọ̀ pé marriage ló need ó dẹ̀ ń wá ẹni tí o máa bímọ fún ni ẹni tó dẹ̀ ń déètì rè owó ò ní interest ní kó o bímọ fún kí ni the next fúru obìnrin bẹ́ẹ̀ ibà fi kó fi bẹ́ẹ̀ lẹ̀ ni DJ Babji ibi tá à ń lò nìyẹn o ẹ kí àwọn ará lé kẹ yẹ ká mọ̀ pa àti dé sórí ìlà. ẹsẹ̀ ṣe kí n fẹ́ kí àwọn ará lé ń sìn ṣé wọn ní ti bínú pé mi ò tètè kí àwọn. àwọn lè bínú wọn mọ̀ pọ̀ ọ̀rọ̀ yẹn ká wa lára ni. ẹ nìyẹn. àwọn èèyàn wá ní. àwọn èèyàn kò fẹ́ tẹ̀lé kẹfẹ́nu jíṣẹ́ mọ́. that is it. ibi tí mo lọ gangan ló because àwọn ẹlòmíì máa ní kí ni mo rí tí mo fi gbérú ọ̀rọ̀ yìí wá. ọwọ́ tá a wà yìí a ti sọ fún àwọn kẹ́ lè bá kó gbogbo ọ̀rọ̀ yín papọ̀ tán Comrade Ọmọ Eléṣòwò rẹ̀ ó ṣe interview kan ẹ gbọ́ mi dáadáa gbogbo yín tẹ̀ wá lórí ìlà Comrade Ọmọ Eléṣòwò rẹ̀ wọ́n ṣe interview kan inú interview yẹn ẹni yẹn bi wọ́n léèrè pé wọ́n ṣàkú ti àwọn akẹ́kọ̀ọ́ Ògbómọ̀ṣọ́ tí wọ́n túlé àti àwọn tíjà Ṣòwòrẹ́ ló mọ̀ pé bandit àtijọba ó lóun mọ̀ tóun pé wọ́n jọ negotiate ni pé wọ́n jọ fi nǹkan pààrọ̀ fúnra wọn ni ó lóun mọ̀ tóun pé kò sí ní pírẹsẹ̀ntà yìí wá ṣàlàyé fún wọn pé ṣe bẹ́ẹ̀ rọ́pọ̀lọpọ̀ fídíò tí wà ń ta tó dẹ̀ jẹ́ wípé nínú àwọn fídíò yẹn àwọn rí ibi tí wọ́n ti pààyà ó ní fídíò lẹ rí wọ́n sọ ibi tí fídíò yẹn wà kí láṣọ rántí pé Ògbómọ̀ṣọ́ níbi tí wọ́n sọ fún yín yẹn ó ní wọ́n láwọn ti pa 8 àwọn ti mú àwọn kan ó ní ṣé wọ́n ibi tó ti fẹ́ papọ̀ mọ́ ti yín ni mò ń lọ o Ṣòwòrẹ́ wá ní nígbà tó ní wọ́n náà ti pa 8 àwọn dẹ̀ mú àwọn kan ó ní ṣé wọ́n fi àwọn yẹn hàn yín pírẹsẹ̀ntà ní rárá
ó ní Nàìjíríà la wà ó ló mọ̀ pé negotiation lásán nìkan tó ṣẹlẹ̀ ló gbọ́n sọ pé wọn àpààyàn wọn àdé arrest. gẹ́gẹ́ bí nǹkan tí a máa ń sọ. but ọ̀pọ̀lọpọ̀ yẹn sọ pé àwọn believe pé wọ́n ṣe arrest àwọn èèyàn wọ́n ṣe pa àwọn èèyàn ṣùgbọ́n ṣòwò rẹ̀ lóun ò believe. gẹ́gẹ́ bí nǹkan tí a máa ń sọ lórí ètò yìí àwọn nǹkan kan wà kì í ṣe pé bóyá afẹ́tura láti bókùdé lọlé onílé àbí báwo tẹ̀lé máa ń sọ àbí tá a fẹ́ cause confusion gẹ́gẹ́ bí àwọn ẹlòmíì tí ọpọlọ wọn ò gbé ẹlòmíì tó bá ti gbé wọn ru ọ̀rọ̀ jinlẹ̀ ká máa rántí pé ìgbà tí mo sọ̀rọ̀ sí mo ní according to bí Sowore ṣe sọ ìyẹn ni pé kò ń ṣe èmi ni mò ń sọ tí mo sọ yẹn tí Sowore sọ ni mo sọ yẹn ìbá ara àwọn èèyàn mìíràn tí wọ́n sọ pé ìjọba pa wọ́n ìjọba dẹ̀ mú wọn so ní táwọn èèyàn sọ náà làwa ń sọ jáde. làwa náà sọ àwọn kọ́kọ́ wà tó jẹ́ pé à ń láti farabalẹ̀ ká wo scenario yẹn dáadáa scenario tí mo dẹ̀ sọ ni wípé ká gbé yẹ̀ wò ẹ má jẹ́ ká máa tanra wa adúpẹ́ lọ́wọ́ ìjọba whatever tí wọ́n ṣe. látàrí pé táwa tá a fẹ́ wọ́n padà sílé ntáwa ní kódà gan kò bá jẹ́ pé wọ́n dì máwọn báńdíìtì kan kìí ṣe ara wọn wọ́n tiwa ni pé lẹ́yìn bẹ́ẹ̀ ṣe kìí ṣe ara yín ẹ ṣáà jẹ́ kan fi àwọn tí àwa ń retí sílẹ̀ kò bá jẹ́ pé wọ́n yìnbọn wọ́n para wọn ni bẹ́ẹ̀ ṣe para wọn kó àwa ò nídìí ẹ̀ kí làwa nídìí àwọn tó wà nùgbò báwo náà ṣe máa wálé etí gbogbo yẹn béèrè ojú yẹn lọ. so a dúpẹ́ lọ́wọ́ ìjọba àmọ́ àwọn kọ́kọ́ wà pé ẹ jẹ́ ká kọ̀ máa gbé yẹ̀wò gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara wípé ṣé adẹ̀sí nídìí gbogbo orú nǹkan báyìí ṣá àbí ó yẹ ká ti advance jù báyìí lọ. nígbà tí Amẹ́ríkà tí wọ́n ní àwọn ti lọ bòǹbàdì kí ló ti ń pè lórí àwọn kìnìún yìí tí wọ́n pa ń gbà yẹn wọ́n ní due to àwọn nǹkan kan àtàwọn nǹkan kan àwọn ò ní lè fi footage yẹn àwọn ò ní lè gbé síta láti fi àwọn èèyàn but ẹni tó bá fẹ́ wò ó kó lórí internet lórí sáìtì báyìí yóò bá ń bẹ̀. àmọ́ bá ń bẹ̀ tábà sì wo orí YouTube ní sí tábà type ẹ̀ pé báwo ló ṣe pa olórí àwọn ICC yóò nǹkan a máa rí ń bẹ̀ tó a rí footage yẹn bẹ̀ fẹ́ni tó bá fẹ́ wò ó wọ́n ní níta àwọn ò lè fi sí public but tó wà sáìtì báyìí. but níta wa tiwa ní pé kákọ̀ fẹnu sọ àti pààyàn kan báyìí o a rí picture. ẹ gbọ́ mi dáadáa o ní QH radio ẹ gbọ́ o àwa kọ́ la sọ wọn pààyàn àbí wọn arrest yẹn o ìtàwọn èèyàn ń sọ òun làwa ń wí a dẹ̀ ti dáko ẹnìkan náà tó sọ kọ́múrin ọmọ ilé Sowore àwọn sọ pé àwọn ò believe pé wọ́n pààyàn àbí wọ́n mú yàn wọ́n kódà wọ́n sọ àwọn kankan débi pé ó ti ṣẹlẹ̀ láwọn ibìkan rí tó jẹ́ pé wọ́n á lọ fún rescue kan níbì kan ọ̀tọ̀ ní fídíò tí wọ́n máa padà show according to bí Sowore ṣe sọ a dẹ̀ rí àwọn èèyàn mìíràn tó sọ pé ìjọba pààyàn lọ́hùn o lára àwọn tó níjọba pààyàn lọ́hùn olóyè Sunday Igboho sọ pé wọ́n pààyàn lọ́hùn wọ́n dẹ̀ arrest yàn ṣe pé ẹni tó ní wọ́n pààyàn aṣọ tiẹ̀ ẹni tó ní wọ́n pààyàn wọ́n dẹ̀ mú wọn aṣọ tiẹ̀ náà ẹtikẹ́tì ọ̀rọ̀ méjèèjì yẹn ṣùgbọ́n tá a fẹ́ fàyọ̀ ń bẹ̀ ni pé lọ́dọ̀ tí wá ń bí wọ́n pààyàn wọn pààyàn àwa ò tiẹ̀ ní interest ní táwa fẹ́ ó ti ṣẹlẹ̀ òun ní báwọn tí wọ́n kú wọ́n ti wálé ẹ máa bọ̀rọ̀ yẹn mọ́. akínmọ́mi wa Mrs. Adéọlá Ẹ̀sán ẹ káàbọ̀ sórí ètò máa current affairs QH radio Mrs. Adéọlá Ẹ̀sán ẹ káàbọ̀ sórí ètò. mo kàn fẹ́ kí ọ̀rọ̀ yín lẹ́yìn ìdí ẹ̀ ni tábà rántí gbà yẹn nígbà tí wọ́n pa olórí àwọn Boko Haram gbà yẹn níbi some years ago. wọ́n gbé picture jáde. ẹlẹ́gbọ̀n àgbà international Mr. Ayikoto ẹ káàbọ̀. wọ́n gbé picture jáde ó ṣe jẹ́ wá jẹ́ nísìn ni wọ́n wá change gbogbo ẹ̀ pé àwọn ò ní lè fi picture hàn àwọn ò ní nígbà tí wọ́n pa olórí Boko Haram ń gbà yẹn. grandma àfin mọ̀mọ́ náà ti wọlé sórí ìlà ẹ káàbọ̀ sórí ètò. tí wọ́n pa ń gbà yẹn. Mr. Seun Látàgége. wọ́n gbé síta wípé ẹni yẹn lélẹ̀ Samaja tí gbogbo wa dẹ̀ rí ó ṣe wá jẹ́ nísìn lẹ́ máa sọ fún wa pé ẹ lè gbé jáde ẹ lè fi picture hàn ẹ lè ṣe kinní kan. but due to nǹkan táwọn Nigerian military tọ́lá wọn tí wọ́n kéde tọ́lá wọn ti pa. akínmọ́mi wa Mrs. Coker ìpè wọn káàbọ̀ sí QH radio current affairs ẹ káàbọ̀ sórí ètò QH radio ní Ghana. sẹ́rí èmi gbà wọ́n gbọ́ èmi mọ̀ pé wọ́n ń ṣe gudugudu méje àti yàyà mẹ́fà wọ́n ń ṣe wọ́n dẹ̀ ń ṣe iṣẹ́ wọn bó ṣe yẹ kó ṣe àmọ́ kó jọ kó máa fi benefit of doubt yẹn
kọ́ máa fi àyè ẹ̀ lẹ̀. díẹ̀díẹ̀ pé kóyè àwọn èèyàn lè rí àrídájú. àrídájú pé àwọn ń ṣiṣẹ́. ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ yẹn dàbí ìmọ̀ràn lásán ni. ìmọ̀ràn ni. bí ìgbà téèyàn fún èèyàn mọ̀ràn ni. kọ́ máa fi síta pé ẹni yìí rèé o. ṣùgbọ́n hello adé asọ́fínpa àti pa wọ́n ni o adé asọ́fínpa àti mú wọn ni o. alájẹ mi kan lè bọ́ sínú gbóǹbẹ̀ yẹn kí n ya fọ́tò kíní mo ti pa. ó lè jókèté mẹ́fà mo pa ń sìn kíní mo ti pa kíní kan mẹ́fà. inú ẹ tiẹ̀ lè má pa kankan tẹ́kẹ̀dẹ̀ ló mo ní kí n sọ fún mi pé mo ti pò kété ni o ẹ wá dà. so bóyá ìmọ̀ràn sẹ́yìn mú wa pé kíjọba try láti jẹ́ pé at least ká máa fi àyè àwọn tó máa doubt tí wọ́n bá sọ. benefit of doubt yẹn kọ́ máa fàyè ẹ lẹ̀ because ibi tá a dé yìí a need the evidence ká lè fojú gan ni. Aki Mrs. Mary Olúwo mọ́mi wa ẹ káàbọ̀ sórí ètò Mrs. Mary Olúwo àpẹẹrẹ evidence tẹ́ sọ yẹn àpẹẹrẹ irú ẹ̀ náà ni irú bí Tinubu ṣe approve gbogbo àwọn ojú ọ̀nà káàkiri ń sìn bó ṣe approve ẹ̀ kẹ́ tó rí bí ọ̀sẹ̀ mélòó kan wọ́n á ti bẹ̀rẹ̀ ṣe lórí títì yẹn lórí títì kó tó bó ṣe approve ẹ̀ wọ́n á ti gbọ́ tó wáyé pé mo ti approve ẹ̀ tí wọ́n dẹ̀ ṣe kankan mo ti approve ẹ̀ tá a dẹ̀ rí kankan ṣùgbọ́n ẹ̀rí pọ̀rọ̀ afẹ́ sí airport ànípẹ́ ṣe tá a dẹ̀ rí kankan láàrin nǹkan. so ìmọ̀ràn lásán lẹ̀ mú wa fún ìmọ̀ràn lásán ni kó jọ nítorí tọ́lọ́ mo gbà wọ́n gbọ́ o mo believe nù wọn o Nigerian army ẹ jọ̀ọ́ ẹ lè ṣe jù bẹ́ẹ̀ lọ agbára wà lọ́wọ́ yín ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ kí Nàìjíríà padà sí bó ṣe wà tó jẹ́ pé tẹrú tọmọ lè jáde nígbà tó wù kó wọlé nígbà tó wù wọ́n. Nàìjíríà la máa wá dé ń sìn lọ́wọ́ di bí aago 6 àwọn èèyàn ti máa pera wọn jọ ibo ló wà o tó ti dé tòsí ilé o ẹlòmíì kan ò lè jáde kúrò ní tẹ́rítì àdúgbò ẹ̀ mọ́. lè jáde kúrò ní tẹ́rítì àdúgbò ẹ̀ mọ́ torí gbogbo àwọn nǹkan yìí náà nẹ. fún ìbẹ̀rù. ìgbà kan kọ́lọ̀ ń dá Nàìjíríà. mo ṣe fẹ́ nígbà kan ní sọlé mọ́tò. àlàwọ̀ àkàlà gẹ́gẹ́. àlàwọ̀ àkàlà kọ. ok àná ìgbà tí kù. ẹ̀bẹ̀. kọ́lọ̀ forí jẹ wọn. ìgbà kan rèé tó jẹ́ wípé tó jẹ́ pé aláàjì wọ́n lè ní wọ́n fẹ́ lọ ṣòkú ní Naija. kọjú òru. aláàjì àwọn èèyàn máa bọ̀ sára wọn láti Èkó wọ́n ń lọ nìyẹn bóyá sọ pé ń lọ sí Abẹ́òkúta lọ ṣe. ọ̀pọ̀lọpọ̀ tiẹ̀ wá ti pé rí òru ni wọ́n máa ń láì. ẹgbọ́n mo fọlọ́ sí mo rántí gbà kan ẹgbọ́n mo fọlọ́ sí nígbà kan tá a bá kún rédíò Nàìjíríà táwọn òbèṣèré pàṣọ ní ṣòlè. àwọn bọ́ìsì máa wà lọ́nà lóru ni. àwa táyì ṣe bọ́ìsì gan alẹ́ báyìí. alẹ́ báyìí alájàbùnmi girama àwọn bọ́ìsì àwọn náà ti wọlé sórí ìlà. alẹ́. akí alájàbùnmi girama àwọn bọ́ìsì ni wọ́n káàbọ̀ ẹ ṣeun o ẹ ṣeun ọjọ́ gbogbo ẹ ṣeun ìgbà bóòdù ṣe kọrin yẹn náà ẹ ṣeun ọjọ́ gbogbo ẹ ṣeun ìgbà gbogbo ṣe tẹ́ǹpù yẹn náà lò. bẹ́ẹ̀ni mo retí mò ń sọ ẹ kò ṣe bẹ́ẹ̀ ẹ kò wá gbìyànjú àárẹ nígbà táwọn àṣọ ọjọ́ ẹ wá ló fi ṣe ní ẹ sámìírè. alájàbùnmi ẹ ṣe o akínpé ẹ ṣeun gbogbo gbà ẹdẹ káàbọ̀ ìyá olúọdẹ wa ń kọ́. ó ti tọ́jọ́ mẹ́ta o. ẹ bá wa kun olúọdẹ pé a ti gbọ́ wọn ti pẹ́ o. ó ti tọ́jọ́ mẹ́ta o. ó yá jí ẹsẹ̀. ó ti jẹ́ mi wá sóò mi báyìí +2 ó ti jẹ́ 100 èmi ò pè nǹkan kan. ẹ ti pè é. ọlọ́mọdé ń pè é. ẹ pè báàsì. ẹ ń bá pè báàsì ṣe é dáadáa. ẹ ti pè é sìn. tẹ́wọ̀n pé tó bá jẹ́ pé má sóyìnbó lẹ lọ. irọ́ DJ gan la fẹ́ gbọ́. ẹ ti pè báàsì yẹn gangan. wọ́n pa báàsì rẹ́kọ̀dù tí ń gbé fíìmù àwọn àṣà ìdíjáde àní tè ṣe ti yín. tọ́jọ́ tèmi ni mo wà ní stúdíò. ṣé báàsì lẹ́yìn jẹ́ ni. ẹ ti gbé ó di 200. ẹ̀yin ẹ ṣe báàsì. ó ti di 250. ẹ̀ẹ́dẹ̀gbẹ̀jẹ̀ ń pè yẹn náà ni ó lé sí. ẹ̀yà jẹ́ ikú yà dá kẹ́kẹ́ sá fún yín. alájì. ọ̀pọ̀ ilẹ̀ kìí sí. sẹ́rí adúpẹ́ lọ́wọ́ àwọn mílítírì wa gẹ́gẹ́ bá ti sọ bọ̀kọ́ jọ abẹ wọn kó máa fi benefit of doubt lẹ̀ kó jẹ́ bí ìmọ̀ràn ká wá lọ sórí ètò tá a gbé wá lẹ́nìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ aláàjì ó ṣe fún ọmọ tó ń jẹ irú torí ẹ má jẹ́ ká parọ́ tanra wa ẹ ti sọ àwọn nǹkan kan nínú àwọn ọ̀rọ̀ tó jẹ́ wípé èmi gan náà ti yọ nǹkan kan bẹ́ẹ̀ yọ àwọn nǹkan kan lálàkọ̀kọ́. akí ayaba láti UK lánàá ti wọlé sórí làbá ṣe sọ̀rọ̀ yìí. àwọn kan náà máa ṣe bẹ́ẹ̀ dé pẹ̀lú àwọn tọ́wọ́lá. mọ́mí wa kan láti Amẹ́ríkà. láti Amẹ́ríkà ayaba UK làwọn wà. ok
UK ẹ̀yin náà ti tẹ̀mí 200 cd ẹ̀yin àti fi dira wọn. àfi dín kankan. ẹ̀dẹ̀ bá mú tiyín tèmi kébì náà fún tiyín kéwì fún yín. irọ́ àfi dín kankan ẹ̀ sọ́ka tó. ẹ̀ṣẹ́ yìí sọ pé mi ọmọ jẹ́ lówó ẹ̀yin náà rò jí. mo ti monetize kínní láti jọ. èmi náà ti monetize mistake tẹ̀ ṣe. nígbà wo lẹ ti monetize yẹ. ìgbà tẹ́yìn náà monetize yẹ ni ṣé yìí sọ pé monetize kan. mo ti monetize yẹ o. ẹ máa monetize sí tèmi náà sọ. Alhaji kí Ọlọ́run ọba kó ṣàánú wa ni. arábìnrin tó jáde mi ò lè sọ pé parọ́ mi ìdẹ̀lẹ̀ sọ pé ó sòótọ́ torí mi ò sí mbẹ̀ torí kò sojú mi. tí o bá dẹ̀ sojú yẹn ó ṣòro sọ. ó ṣòro sọ ọ̀rọ̀ tó wà lẹ̀ tábà ní ká fi ọgbọ́n ìmọ̀ òye ká fi gbé tábà ní ká lo làákàyè. Mr. Alaba láti UK. Mr. Alaba ti wọlé sórí ìlà. ẹ káàbọ̀ bàbá. ẹ má pè é ní Mr. Alaba labalábá o. èmi kọ́ mo máa sọ. mo fọlọ́ ń pè yín o. wọ́n jẹ mí lówó lọ́ọ̀ṣì. wọ́n jẹ wá lówó lọ́ọ̀ṣì. ṣé Mr. Alaba. bẹ́ẹ̀ni. ṣé ẹ jẹ yín lówó lọ́ọ̀ṣì ni. wọ́n jẹ wá lówó lọ́ọ̀ṣì. èmi ò rò bẹ́ẹ̀ o. ló jẹ mọ́ta. wọ́n jẹ yín. ẹ sọ fún fúnra yín ìgbà tí. bàbá. ṣé alájà fún mi. àwọn ò jẹ yín lówó lọ́ọ̀ṣì. wọ́n jẹ omi. wọ́n jẹ yín. wọ́n jẹ mí. ta ló tó jẹ yín. ó tó jọ mẹ́ta. níjọ ẹ mọ ọ yẹ kẹ ẹ mú kó wọn tó jẹ yín lówó lọ́ọ̀ṣì. gbogbo wọn pátápátá. ní ẹ jẹ yín lówó lọ́ọ̀ṣì. bẹ́ẹ̀ yìí mọ́mì wa yìí náà tá a pè láìpẹ́ yìí. tani. ṣayaba. ayaba náà jẹ bọ mi ti lọ bẹ mi ti lọ bẹ yẹn mi ti fẹ́ dọ sẹni ọ̀dọ̀ tiwọn nígbà tí ẹgbẹ́ orúkọ wọn ayaba ẹ máa ń fi pẹ̀lẹ́ kùtù bá ayaba torí mi ò fẹ́ lọ́nu túbú. dọ́ọ̀kì ó ti yé mi kọ́ wà nígbẹ́ bá lọ́ba fi lọ bọ́ èmi ò fẹ́ wọ́n pa yín. mi ìfẹ́ kọ́ mi ìfẹ́ bí kò fẹ́ kú. èyí ló bá ti yẹ kú bí wàá ó tu kankan wọn kò ìdí ọ̀bádẹ́ ti kú wọn oṣù wọn sì pa ènìyàn náà ní Alhaji ẹni òkú fúnra rẹ̀. ní wàá oṣù. bẹ́ẹ̀ ni wọ́n pa ni. ṣé yẹ ẹ̀fẹ̀ kú ní ayé mọ́ ni. èèyàn tá a bá ní kó kú bóyá tá a bá níyàn kú re bíi 150 170 something ẹni yẹn kú re nìyẹn àmọ́ téèyàn bá kú níbi 102 1 kìíní kan ntọ́ wọ́n pa ni. wọ́n pa ni. ọ̀dà ẹ ṣe ọjọ́ gbogbo ẹ ṣe ìgbà gbogbo. Alhaji tábà ní ká sọ̀rọ̀ Wàsíù King Wàsíù Àyìndé Marshal K1 bàbá àwọn náà kéré nu ayé tá a bá ti rántí gbogbo nǹkan tó yẹ pé àrántí orin tá a rántí nǹkan kan ká máa rántí ọjọ́ tí pléènì tó fẹ́ bẹ́ wọn létí tó fẹ́ bẹ́ tí wọ́n kú àmọ́ ṣẹ́rí ẹ má jẹ́ parọ́ tún ìyá Alhaji kíní ti ń di lemọ́lemọ́ lórí. ṣé nípa ọ̀rọ̀ àwọn tí wọ́n ń gbé ọmọ fún wọn. wọ́n ń gbé ọmọ fún wọn ó ti ń di lemọ́lemọ́ màá kọ́ lọ sọ́dọ̀. ṣé ibi tí wọ́n wà ní. ẹbí wọn kọ́ àmẹ́bí wọn náà tún ní. ẹbí wọn ní òun ló yẹ kó tọ́jú okó ẹ̀ tí ó bá fẹ́ unwanted pregnancy. tó jẹ́ wípé tí ó bá ti lámúmọ́ra àwọn kọ̀ọ̀kan. ẹni tí ó bá ti fẹ́ unwanted pregnancy. ó ṣòro dá Alhaji gan. kò sọ́kùnrin tó pé Alhaji. ẹ má blame obìnrin náà dẹ́n. àwọn ibì kankan wà tó jẹ́ pé wọ́n máa ń wò pé ẹni máa tẹ́kì advantage mi in future èèyàn máa ń rí Alhaji. ọyẹ kọkùnrin wo mo rò pé ṣé bóyá tẹ́ ẹ fẹ́ sọ tí n bá gẹ̀ẹ́tì yẹn lè sọ fún mi. ó mì pé ọkùnrin tó mọ̀ pé òun ò ní ẹnìkan fẹ́. that is it. ó dẹ̀ rí pé tó tẹ̀lé ẹ̀ yìí lábẹ́ bí ti wulẹ̀ kó mọ òun kọ́ ló pe ìwọ. ṣé ẹ pé kò sí bóbìnrin ṣe lè láìkì yẹn tó tí o bọ́ ṣe láyé bàjẹ́ tó tí ọba tó obìnrin tó ti mu tí àbò ti fa nǹkan yín ọkùnrin wá ẹjọ́ mo fẹ́ máa fẹ́ yín. bẹ́ẹ̀ kò common. wọ́n lè máa rin gbèrègbèrè wájú yín kán máa. bẹ́ẹ̀ ni kán máa ṣe notice me. kán máa fún yín láì díà wíwọ́n tá a máa ṣe bí kíní o. ṣùgbọ́n bóbìnrin kó tó jáde pé ọkùnrin mo fẹ́ máa fẹ́ yín torí pé ẹ fáìn wọ́n láwọn obìnrin ṣe bẹ́ẹ̀ sìn o. àwọn obìnrin tó láyà. ṣùgbọ́n kò wọ́pọ̀. torí n tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé tọ́ba ní ká lọ pé bí ti ń rí wa bí ti ń rí ọ̀hún gan. so lẹ́fi sọ pé ẹ tí ọkùnrin bá mọ̀ pé òun ò lè ní fẹ́ bóyá kó má súnmọ́ ó lè wá ẹni tó jẹ́ pé òun náà ò need a serious relationship. ṣé tẹ̀ sọ nìyẹn. bẹ́ẹ̀ ni. ṣe pé ẹni tó bá ti rí pé ọmọ mi lélẹ́yìí ó fẹ́ marry ni ìwọ dẹ̀ rí jẹ́ celebrity ó mọ̀ pé lábẹ́ bí tí o lè kó mọ yóò fẹ́ nífẹ̀ẹ́ rẹ̀ má wulẹ̀ pé torí pé serious relationship ló ń fẹ́ gbé bọ̀ wá ẹnìkan tóun náà serious. because ẹ̀ẹ́dẹ̀jọ́ máa jápo fúnra yín. because ọ̀rọ̀ tó wà nílẹ̀ ìyá Alhaji tá a bá wò dáadáa lóòótọ́ ẹ
ti ní kò sí ọkùnrin tó pé lóòótọ́. kò fẹ́ sọkùnrin tó pé àwọn tó pé wà but kò fẹ́ sọkùnrin tó pé. èmi náà sọ. ẹ ń bá ló pé ẹmọ bí wàá tẹ̀ kàn sọ àsọdùn ni. bẹ́ẹ̀ ni. tílẹ̀ bá rọ tàbí tílẹ̀ bá dá everybody náà ló lè gbà mí. àwọn kankan wà torí scenario tèmi rí yìí pẹ̀lú nǹkan tóbìnrin yẹn sọ èmi mọ̀ pé irọ́ wà ń bẹ̀. ok pé bó ṣe sọ pé èmi rí pé irọ́ wà ń bẹ̀ torí lábẹ́ bó ti lè wù kó rí àwọn stage kan máa ń wà téèyàn máa ń jẹ́ kóbìnrin mọ̀ pé wá mi ní ẹ fẹ́ o mo kàn láìkí bébí àti ẹsẹ̀ jọ wà yìí o. ṣùgbọ́n kì í ṣe bíi fífẹ́ o. kì í ṣe bíi fífẹ́ tó bá ti rẹ́dí àti move on jẹ́ kí n mọ̀ o àwọn ọkùnrin míì wọ́n ní àyà ẹ̀ àwọn kì í ṣe pọ́kùnrin míì gbogbo ọkùnrin ló ní because stage. new domestos power. wà kékeré tó ń dán ọmọkùnrin tọrùn ẹ̀ tẹ́rín báyìí tó òun náà ti ń lo lọ́ba yìí o ṣé yóò bẹ́ ń jẹ ní ètò tiẹ̀ tí ò tiẹ̀ ké wà kódà ọjọ́ tó ní fújì ti bẹ̀rẹ̀ orin tó ti ń play lójú agbo tí ò tiẹ̀ tí ìná kadà ìyá obì ò lè jẹ́. but àwọn kọ́kọ́ wà tó bá máa sọ pé àsìkò tẹ́ni bí ọmọ tó ń sọ yẹn ó jẹ́ ti di gbogbo yìí jẹta mo wà ní Amsterdam mo wà ní stanley lọ́kọrin. lábẹ́ bó tilẹ̀ wù górí mo láìkí ẹ o jẹ́ kí mi náà máa help ẹ ìwọ náà máa help mi báyìí tí má nídìí ẹ máa pè é nǹkankan mo sọ pé pátá tó máa wà ńlẹ̀ nìyẹn. ẹ fi ní bóyá ẹni ẹ fẹ́ tì nǹkan mọ́ Ọlọ́run ni pé. obìnrin yìí ló máa rí nírìí wípé this is a chance tí máa fi lè fojú dè mọ́lẹ̀ mo dẹ̀ rí pé àwọn obìnrin kankan máa ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ kan wọ́n máa ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ kan wá ní má rò pé fẹ́ fojú dè ọkùnrin mọ́lẹ̀ bó tiẹ̀ máa gbà lọ́jọ́ iwájú wa kọ́kọ́ jẹ́ pálábá ìyá. wàá jẹ sọ́nà bẹ́ẹ̀. nígbà bá dẹ̀dọ̀ ọmọ tọ́jú títí tọmọ wa dàgbà tán. wàá jẹ sọ́nà bẹ́ẹ̀ yá. ó wà ní ọmọ sunkún àgàgà ọkùnrin yẹn ti wá lówó ṣùgbọ́n tọkùnrin yẹn ò bá lówó wọn kì í gbé ọmọ padà lọ́wọ́. ibi tí mo lọ gangan náà nìyẹn pé nígbà tóbìnrin yẹn sọ wípé òun wọn ò dá sóhun wọ́n sọ wípé kóun lọ ṣe in the first place kí ni agreement torí tóbìnrin. òun náà ti sọ jáde ó ní wọ́n làwọn ò ní interest nínú oyún. nínú oyún thank you. ó ní wọ́n sọ bẹ́ẹ̀ pé àwọn ò ní interest nínú oyún. nínú oyún kí ló wá dé tó fi oyún yẹn lẹ̀. ó ní wọ́n náà fẹ́ fowó ránṣẹ́. aláàjì tó bá jẹ́ wípé shoemaker. bẹ́ẹ̀ni kò ní dóde owó tó fi ránṣẹ́. ṣé wọ́n máa dúró. kò tiẹ̀ ní sọ fún pé òun lóyún. kò ní sọ fún pé. ṣé tó bá jẹ́ wípé kápẹ́ntà tí ò rí ṣe kan tó jẹ́ pé bóyá ń kan kóló àbí wọ́n ń kan kínní ṣé wọ́n máa sọ. kò lè sọ. òun kàrò pé bí wọ́n ṣe fowó ránṣẹ́ mọ́ yẹn o kí bí má ti filẹ̀. tí sẹ́rí tí kéwọ́n àgọ́ bá fowó ránṣẹ́ at the end of the day ẹ má jà kúrò tán ra obìnrin yóò ní iṣẹ́. ọ̀tọ̀ tún ni scenario tó máa gbé jáde wípé wọ́n fẹ́ kí n lọ pa ọmọ ní ìtọ́ máa sọ nìyẹn. ìjọba ẹ bá wa dá sí o. ìjọba ẹ bá wa dá sí o meanwhile wọ́n ti mọ̀ pé ìjọba gbogbo scenario ń pé wọ́n ní kí n lọ ṣẹ́ yìí gan aláàjì ẹ má jẹ́ parọ́ fún yín. èmi ò believe ẹ̀ torí tá a bá máa gbọ́ nítorí situation tí sẹ́rí ipò tí K1 wà báyìí sìn èmi mọ̀ pé lọ́kàn wọ́n máa ní nǹkan láti sọ bọ́ wọ́n kàn máa wò pé kì í ṣe gbogbo èèyàn ni mo lè máa sọ ọ̀rọ̀ yìí fún mọ́. ṣé K1 ẹ mọ̀ ó tiẹ̀ wá tó pé tábàdé ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn níbi yẹn tó pé rò léwà ṣáà ìdílé. lórí ni òun náà mo sọ pé. àtẹ̀ntọ́ mọ̀rọ̀ sọ àtẹ̀ntí ò mọ̀rọ̀ sọ. so àwọn ò ní fẹ́ stoop solo ni pé káwọn náà sọ sáìdì tiwọn bọ́ tá a bá gbà wọ́n láàyè kó sọ sáìdì tiwọn ẹgbọ́n nǹkan táwọn náà máa sọ. àwọn tiẹ̀ máa ṣe tiẹ̀ rí tí àbá ní parọ́ bí ọ̀rọ̀ tẹ́yìn náà sọ lẹ́ẹ̀kan ọmọbìnrin yẹn ti yanjú ọ̀rọ̀ inú àlàyé tó náà rò ó ní wọn làwọn ò ní interest nínú oyún. nínú oyún díje bá jẹ. kí ló wá fojú lẹ̀ fún kí ló gbà kó fi wọlé. ó ní sẹ́rí èmi máa ń sọ ẹni obìnrin tó bá ti rò pé lọ́kàn tòun bóyá nǹkan tí ó kù ni pé kóun fi oyún di ọkùnrin mọ́lẹ̀ wẹ́ tó bá feel like ṣé ẹ̀gbọ́n pé tó bá jẹ́ gbajúmọ̀ ní tí ìyẹn máa sọ ni pé wẹ́ nígbà tó bá bímọ tán bẹ́ẹ̀ni ẹ máa pè mí. one kò ní fẹ́ ọ sílé number two tó bá ti ń gbé ọmọ lọ́wọ́ ọkùnrin míì kò ní fẹ́ fi gbogbo ara wọ̀dọ̀ ẹ mọ́ láyé tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin. níwà yìí tó fi ń wù ẹ̀ gan tó fi tí ó fi ń wù ú náà ni wípé ẹ ti fúnra yín lóyún. ìgbà tó tóyún dẹ̀ ti wọlé sí. àsìkò tóyún ti wọlé yẹn ìwọ ò wúlò fún wọn nìyẹn. that is it. torí ikùn yẹn ò ní jẹ́ kó nítorí tọ́pọ̀lọpọ̀ ọkùnrin fi máa sọ pé àwọn ò fẹ́ oyún nìyẹn. ṣé ẹ̀ ń pẹ́ tẹ́ bá fẹ́ sílé àdúrà kó tètè lóyún lẹ́ẹ̀ máa gbà. lẹ́ẹ̀ máa gbà. etiquette bọ ẹ tẹ́ ẹ̀ bá nífẹ̀ẹ́ tẹ́ kẹfẹ́ máa gbé káàkiri kó má lòjó torí tó bá ti lóyún kò wúlò fún purpose
tẹ́ fi ń tẹ̀lé mọ́. Ntẹ́ torí ẹ̀ ní so ilẹ̀. mistake meanwhile ntẹ́mi tún wá ń try láti sọ náà ni wípé tí wọ́n bá fẹ́ káwọn èèyàn bá wọn sympathize pé kọ́ lè bá sọ wípé ntí K1 ṣe ò dáa ẹ jẹ́ ká gbó lọ ká wò bọ̀ obìnrin yìí ó fẹ́ kì í tẹ̀ tó wá ṣe pé ó fẹ́ lo influence celebrity ni ó fẹ́ lo influence celebrity pé K1 jẹ́ celebrity èmi náà bímọ fún celebrity. kápẹ́ yẹn náà ni wẹ́ ó ti wá yíwọ́ báyìí nígbà ọmọ tí a wá dàgbà ṣé ẹ̀gbọ́n ti ń tọ́ ọmọ bọ̀ ànàkọ́dí tó gbẹ́dẹ̀ ti sọ àwọn tí wọ́n náà ti máa ń wá wọn ọmọ gan sọ́ngbà tí ń sunkún tó ń sọ̀rọ̀ ipò tí máa ń wá wọn lọ bàbá K1 reject òun. ọ̀sẹ̀ ní reject just like that ṣé kọ́kọ́ gbà ní àárín yẹn gan tabaníkà wò dáadáa kí K1 try náà kì í ṣe èèyàn kì í reject ọmọ ayé ti wà civilized ọlọ́dẹ ṣe ọlọ́run fún wọn lówó. ibi tọ́rọ̀ máa padà sí náà lẹ́sọ̀ yẹn. ẹ lọ ṣe DNA straight forward tó bá jẹ́ pé kínní sẹfìní ẹ accept tí ó bá dẹ̀ sọmọ yẹn náà kéde ọmọ tó wá kéde kan. ṣe rí èmi mọ̀ pé ibi tọ́rọ̀ máa bẹ́ẹ̀ ní ẹsẹ̀ ọ̀hún ibi tọ́rọ̀ máa padà sí lẹ́sọ̀ yẹn. ó ti wọlé. wèrè mọ̀lá yẹn jì ṣùgbọ́n tí mo fẹ́ fàyọ ni pé ariwo tọkọ ti pè lẹ́nu yẹn lórí ó máa bí nínú. olóòótọ́ wọn làwọn ti ń lọ tẹ́lẹ̀ ṣùgbọ́n bá ti di wọ́n ti broadcast ẹ̀dẹ̀ mọ́ tí social media sọ ẹni tí ò yẹ kó fẹnu sọ̀rọ̀ wọ́n á sọ̀rọ̀ ẹlòmíà ti ká ti bàjẹ́. Alhaji ẹni tó wá ṣe sọ́dọ̀ èyí kan ò give kan mi rò bóyá wọ́n gbéṣẹ́ rẹ̀ anybody kò give them by monthly ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé ẹ wo gbogbo àwọn nǹkan láti bí 2 years wá sọ́wọ́ sí yìí ẹ wo gbogbo àwọn nǹkan tá a ti gbọ́n pa K1 the ultimate fúnra wọn. bẹ́ẹ̀ ni oríṣiríṣi ni. so ṣé lè ló wá fẹ́ jẹ́ bàbàrà fún wọn tó bá jẹ́ wípé wọ́n fẹ́ ro pé bí mo ṣe tó bí bàbá onílọ́dún síwájú play bàálù òní fò so eléyìí ìyẹn gan ju tẹ́lẹ̀ gan lọ tí play gan lè ju play nìkan lè ju eléyìí lọ náà so ẹni tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ so the best thing ni wípé ok ṣé mi mo sọ wípé mi mo lọ ọmọ kò sí wa èmi ò tí ì gba ọmọ a máa kọ́kọ́ ṣe DNA tó bá dẹ̀ ṣe DNA ok fine mo ti accept ọmọ mi náà ni sefini but tí ó bá kí n ṣe ọmọ wọn àwọn náà láti ṣẹ́rí ní tí wọ́n ṣe kí n ṣe kí ní ìtọ́jú pé wọ́n ń gbà àwọn èèyàn míì sì tún máa wá Alhaji ó dìgbà tí wọ́n bá fi èèyàn kan jẹ́ òfin wípé forever mi ò fẹ́. no. tó bá jẹ́ wájú ọmọ wọn náà wà fẹ́. no Alhaji wọ́n ti ṣe DNA. ṣe kò sọ́mọ tí wọ́n gbà náà tí wọ́n ní ṣe DNA rẹ̀. ṣe ti. torí gbígbà tó ń gbà yá àgbọ̀ bóyá ṣe DNA. wọ́n máa ṣe DNA. wọ́n máa ṣe DNA. àṣọ Àyìndé ò di sẹ́ńsì lò tó bẹ́ẹ̀ yẹn. ṣé obìnrin máa sọ fún wa wípé K1 nìkan làwọn fẹ́ ń gbà yẹn àmọ́ ìyẹn ò pa wá. ìtàwọn máa kílèmù náà nìyẹn. ó ti. àwa gọ̀gàn. ìtàwọn máa kílèmù náà ni pé K1 nìkan náà ni àwọn fẹ́. Alhaji ẹ má jẹ́ ká purọ́ tán ra wa ó lè jẹ́ scenario yìí wọ́n sọ fún K1 bóyá K1 ti sọ pé àmì ìfẹ́ ọmọ kìíní kan bí wọ́n ti lọ sí oyún séèyàn kan lọ́yàn rẹ̀ di tẹ́lẹ̀. tíyẹn ò gbà. tẹ́lẹ̀ pàdé end of the day bóyá yẹn wá gbọ́ later tíyẹn náà ti wá decide pé no lọ́sọ̀ wá ní okay fine káwọn gbóyún lọ fún ètò lóyún torí kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ torí irú eléyìí sí èmi ò lè ro mi ò sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọkùnrin pé torí pé mo jọkùnrin o a lè blame K1 fẹ́ ni kí lẹ́jọ́ accept kí lẹ́jọ́ agree sí nígbà tẹ́jọ́ ń fẹ́ra yín jáde kẹsọ̀ yẹn. ẹ̀dẹ̀ tún ti sọ́bọ̀rọ̀ pé wọ́n láwọn ò fẹ́ oyún o. ṣé tó bá jẹ́ wípé ẹni tí ò lówó kan ṣé ẹni ti find a way and means. wọ́n ti ẹ̀rí yàsọ́dọ̀ ẹ̀ mọ́ ká pé ó bá jẹ́ tí ò lówó. torí ẹ̀sọ́nsìn wọn náà wọ́n sọ pé wọ́n ń kówó kan bọ̀ tó máa fi lọ ṣẹ́yìn so owó oyún ṣíṣẹ́ lẹ́yìn náà wà á ní títí di 9 months.
ẹ̀bọ̀n lójú sọ pé kí lóòótọ́ kò dáa kéèyàn máa ṣẹ́yún ṣùgbọ́n àwọn tó máa ń ṣe ẹlòmíì máa ń tó wá ti mú rúbọ àtà lọ́mú. èmi ò tiẹ̀ ṣe kí ni bọ̀ ó pọ̀ ju ó kéré jù náà ni abáyélọ́bì kan nǹkan kan bẹ́ẹ̀ mú 20,000 dání ẹ̀rẹ́ni tó máa tàánú. ẹ̀rí lára àwọn nọ́ọ̀sì tó máa tàánú pé kíkiní máa di tìjú lóòótọ́ dẹ̀ ní ókè fine ẹni tó lóyún gan ti kọrin ẹmọ nàìjà ẹ má ṣe erékeré nínú oyúnkóyún ní ìdá ọmọgọmọ nínílé kó má bàa máa ní gbogbo àwọn arádùúgbò lára ẹja kú yọ kú lẹ. ṣé ẹ mọ̀ pé ẹ̀ náà fi kọ́ ẹ mọ̀ ṣe erékeré ló ń dùn oyúnkóyún alájí oyúnkóyún ló ń dùn ọmọgọmọ ni mo fi sọ fún yín pé kò sọkùnrin tó pé. ṣùgbọ́n tọkùnrin bá fẹ́ bà tiẹ̀ jẹ́ ìwọ ni kó má lajú. ṣé ẹ mọ̀ pé ọkùnrin bíbélì tèmi kà. ẹ yá ká. dáadáa obìnrin náà fẹ́ fi ṣe é. obìnrin pretend. díje bàbá ẹ jẹ́ kí jagun lọ Màdúgùrí. wọn ò ní fẹ́ lọ Màdúgùrí. bíbọ̀nù kọ́ lọ jagun. irọ́ Ògbómọ̀ṣọ́ tá a fẹ́ ká lọ náà wọ́n ti yanjú ọ̀rọ̀. jagun ṣe ń lọ. ọ̀ lè jẹ́ òye jagun kí àwọn Boko Haram máa kó wa lẹ́rú bí. ṣé ẹ rí jagun níjọ́ tí ẹ ń lọ s'Ógbómọ̀ṣọ́ ó kù díẹ̀ kan dé ọ̀nà ibẹ̀ ni wọ́n náà ti yanjú ẹ̀. ibi wọ́n ti wà ní ibi ọ̀nà kínní lọ́sìn wọn padà ní ọkọ̀ àwọn òkùnkùn padà. jagun mọ̀ tí ń lọ́jọ́ yẹn èmi gan wọ̀ lórí kámẹ́rà pé àmúyà ẹ fọ́ mọ̀ jà mí wọn láwọn pé. ṣé drone lẹ ti tẹ̀lé wọn. ṣé mi mọ̀kàn wo kiri mọ̀kàn mo jagun wọn ni ọgbẹ́ mo sára dákẹ́ lọ. ẹni wọ́n sọ pé wọ́n ti fi kíní ìfalẹ̀ jù àwọn fẹ́ lọ. jagun dọ̀ báyìí wọ́n gbọ́. wọn náà ti release wọn. wọn lọ dà pípẹ́. kò sí wàhálà. so a fẹ́ káwọn èèyàn bóyá ṣé ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa tẹ̀yin bá rí pé táwa ń sọ bóyá kò right ẹ̀yin náà lè ẹ̀yin tẹ̀ wà ní TikTok àbí Facebook àbí YouTube ẹ̀yin lè ẹ má tiẹ̀ comment orí mi ka comment ẹ ti rá àwọn phone number tó wà lórí screen wa yẹn ẹ fi message ránṣẹ́ sórí WhatsApp number lórí WhatsApp number ó lè jẹ́ voice note ó lè jẹ́ voice tẹ bá rí nǹkan tó wà critical tẹ fẹ́ dá sí tẹ bá drop ẹ sórí message orí kílẹ̀mọ̀ orí comment a kì í rí èmi ò ń wò mí ń wo orí bẹ́ẹ̀ ṣé wò mí yẹn bọ̀ ilé tẹ bá rí pé ẹ fẹ́ kí n rí ẹ ti rí àwọn phone numbers wa ẹ fi sórí ìkànnì àwọn nọ́mbà méjèèjì tó ń lọ lórí screen yẹn èrò ọkàn yín lórí ẹ̀. ó tẹ̀ máa easy ká lè play voice yín kẹ́lẹ́ fúnra yín lè gbọ́ voice. torí ètè mi máa ń rò òun ni èmi sọ yẹn pé bóyá ọ̀pọ̀lọpọ̀ bóyá wọ́n máa ń kàn rò pé ṣebí tí wọ́n ti foyún dìmọ́lẹ̀ sí ṣebí gbogbo kìnìún yẹn máa tán lẹ̀ ó dẹ̀ lè má rí bẹ́ẹ̀ ẹ̀yin lè rò pé bó ṣe máa work nìyẹn kó má work bẹ́ẹ̀. alájí ọkùnrin tí ó bá ti jẹ́ pé òun ló ń bẹ̀ ọ́ fóyún má wulẹ̀ lóyún fún. alájí ẹ má jẹ́ parọ́ fún kí ni ti ṣẹlẹ̀ sí mi rí. lóòótọ́. nígbà tí mò ń gbé ní ibo mò ń gbé lọ́nà Pokwasi jọ̀ǹtẹ́ nígbà yẹn lọ́hùn níbi tòsí Pokwasi lọmọ bá lòun lóyún fún. kò tí ẹ ṣe kó lóyún ọmọ ẹsẹ máa wọn ọmọ Yorùbá tó bí sí bíbá ẹ tó máa ń sọ Yorùbá. ààyè bọ̀bọ̀ náà mò ń bá sọ̀rọ̀ lórí fóònù lójú títì. Mr. Alaba sẹ́ndì owó wa ni mọ̀ fún yín bẹ́ẹ̀. àwọn ò lè sọ bẹ́ẹ̀ alájẹ ẹ̀yin lè máa ń bú wọn náà ẹ̀yin lè máa ń bú wọn. àmọ́ mo ṣe ń wo ẹ̀yin nìkan náà fowó yẹn ránṣẹ́ sí ṣùgbọ́n ẹ̀ ń gbà wá padà rí pé ẹ máa bú àwọn. mi sọ wọ́n wá ní kí mi ọ̀nà. wọn jọ fi voice ti mo kàn wò pé nínú ọkàn wọn. ẹ má rí nǹkan kan wò lọ́wọ́ tá a wà yìí ẹ má rí nǹkan kan wò aláìsí. ẹ sáà kí Mr. Alaba. Mr. Alaba. ẹ̀yin nìkan ni ẹ fún lówó. kí ló wá ṣe tẹ wá tójú àná. kò dùn mọ́ mi nù ni mò ń bínú yín. Mr. Alaba ó dà ẹ má jẹ́ kó bínú orí. ẹ ti bú wọn ẹ bóyá kébì báyìí nù ẹ di kébì báyìí ẹ jẹ́ pé lọ́ba tẹ̀bí lẹ́yìn lọ́ba yẹn labalábá lẹ fẹ́ pè inú labalábá la ti yọ lábà tẹ sọ. àwọn òyìnbó bọ́ yìí máa ń pè wọ́n nìyẹn ẹ yẹ béèrè lọ́wọ́ wọn. ẹ béèrè lọ́wọ́ wọn. bàbá a dúpẹ́ lọ́wọ́ yín o lágbára Ọlọ́run owó yín á máa rò kí.